Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí o ti mọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ náà ni a máa ń fún yín. So eléyìí tí a tún mú wá fún yín ọ̀rọ̀ nípa Yorùbá nation ni a rí níbi tí àwọn kan ti jáde síta tán ti ń sọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ pé láàrin olóyè Sunday Igboho àti Gani Adams àárín wọn ò gún àárín wọn ò wọ̀ àjẹyí pé wọ́n ń gbéra wọn lọ sí court lórí àwọn ọ̀rọ̀ kan tó ṣe bẹ́ẹ̀ wáyé nínú first note tí wọ́n ti ń ta kùrọ̀sọ síra wọn. So a rí i pé àwọn èèyàn tí wọ́n jáde síta wípé kò yẹ kí olóyè Sunday Igboho kó da àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ẹ̀ wípé òun ló ń pariwo Yorùbá nation, òun ló ń pariwo pé tí ẹni pátì bá jáde síta pé àwọn ó ṣe ìjàmbá fún wọn látẹ̀yìn pé nígbà tí ó ti wá dójú ẹ̀sìn ó ti wá di pé olóyè Sunday Igboho ó ti yí òun padà, ó ti pàǹdà tí ó dẹ̀ kó rí bẹ́ẹ̀ pé the likes of àwọn tí wọ́n ṣe ní jàǹbá nínú ilé ẹ̀, àwọn tí ẹ̀mí wọn lọ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pé ojú wo ni kí àwọn fámìlì wọn wọ́n fi máa wò wọ́n because wọ́n ní bí ìgbà tí èèyàn hùwà ọ̀dàlẹ̀ gbà ní olóyè Sunday Igboho ló ṣe yẹn. So gba ọ̀rọ̀ yìí náà lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa gbọ́ bó ṣe lọ bó ṣe ṣẹlẹ̀ ẹ ṣe lọ. Nígbà tí kò ṣe ọ̀rọ̀ kánsẹ́lọ̀ àdúgbò, we are talking a whole Nigeria, but due to ọ̀pọ̀lọpọ̀ daft, the giant of Africa ẹlòmíràn bí agbègbè ibi tó ń gbé nìkan náà pé Nàìjíríà ni o. That was why àtẹ́gbà àwọn onítìrí wọ́n dìde wọ́n ní Ìbàdàn láti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn báràkì tó máa ń bàdàn nìkan tọ́ba bá gbogbo yín tẹ́ni fẹ́ gba Yorùbá nation láti ìlú Ìbàdàn yẹn tó wọ́n pa tán wọ́n pa wọ́n sọ sínú odò ni. So bóyá iná dẹ̀ wá ń ro because I don't understand ẹlòmíì kan ṣe Yorùbá nation kórìí ọ̀pọ̀lọpọ̀ fi bẹ́ẹ̀ pé now ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ tó ti kú lórí Yorùbá nation yìí sẹ́yìn tẹ́ ti fọwọ́ ara yín padà nù tàbí ẹ̀ tó ti kú kí lẹ fẹ́ sọ ń pa tàwọn yẹn. Ẹ wo àdògán, ẹ wo àfà, kò sẹ́ni tó mọ ibi tó kọ àfà wa, kò sẹ́ni tó mọ ibi tó kọ àdògán wa. Ẹ wo Janet Fachaki, ẹ wo Princess, ẹ wo David, ẹ wo Jide, ẹ wo Saheed Ọmọbọ̀tá. Look at them as many as àwọn tí mo dárúkọ yẹn, àwọn prominent warrior, prominent people ni mo dárúkọ yẹn. Àwọn tí wọ́n kú nínú rally nǹkan, àwọn yẹn kọ́. At the end of the whole day, èèyàn náà látọ̀ pàṣọ́dọ̀ olóṣèlú yìí. Ẹni tó náà máa yìnbọn lù wọn látẹ̀yìn òun náà ló tó ń parọ́ pé ẹni tó bá ní kò ní wọlé àárín kíní kan kí ló padà sí. Gani Adams is a very intelligent person, ọlọ́pọlọ pípé lórí ẹ̀ pé gan. He is a very intelligent person sorry. Gani Adams gbọ́n gan. Gbogbo wa táwọn group kò sẹ́ni tó gbọ́n tó Gani Adams, and he has known that this is what is going to end up all this journey. Ọ̀rọ̀ tí mo sọ ìmọ̀ sẹ́ẹ̀dì ẹ̀ sọ́dọ̀ wọn. Wọ́n ti mọ̀ pé bí tí kíni máa head up sí ni. Gbogbo àwọn tẹ́ gbójúlé pátá Gani Adams know their story from beginning to the end. Ibi tó máa head up sí nìyẹn. Now yẹ wá expect kí irú Gani Adams kẹ wá ìbátẹ̀ sí irú Mercy kẹ máa disgrace irú Mercy tó bá jẹ́ Gani Adams wà nínú ìrìnàjò yìí ni kò bá bútà jù báyìí lọ. At the end of the day sọ wá yẹ kí Gani Adams wá di ẹ̀tọ́ pé kọ́ máa mú àti terrorist ipò tí Gani Adams wà. Nígbà Gani Adams bẹ̀rẹ̀ wàhálà tẹ Oòduà wọ́ọ̀ wo ni Sunday Igboho jáde. Ẹ máa bọ̀ mu sígbà tó kọ́ bẹ̀rẹ̀ OPC all the whole Nigeria ló mì títí tẹ òkú mélòó wà títì. So let us know gbogbo ilé ìta kan ṣe ẹ̀tàn ni people are just deceiving people ẹ̀tàn ní gbogbo àwọn kan wọ̀nyí kò pè fún ọmọlúwàbí rárá ni. Bóun kí wọ́n gbọ́ bóun kọ́ máa gbọ́ but I'm just telling you my own mind that Gani Adams he has known from beginning sorry jàre pé mo tún sọ ìbò Gani Adams ti mọ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wípé ibi tí Yorùbá nation tẹ́ ń kégbe lọ yìí máa dorí kọ ni nítorí gbogbo àwọn tẹ́ fojú ń sùn yìí olóṣèlú ni wọ́n. Gbogbo gúrùpù tẹ́ ń dálẹ̀ pátápátá ọ̀pọ̀lọpọ̀ gúrùpù yẹn olóṣèlú ni wọ́n. Gúrùpù mélòó ló ṣe yẹ sísìn how many group ló ṣe mo rántí ìgbà tí Yorùbá nation ṣì ń gbóná dáadáa tó ṣe yẹ kí nìkan 48 group lèmi nìkan wà 48 Yorùbá nation group yẹn 48 ni mo wà. Kíní kan defense group, kíní kan Yorùbá liberation, kíní kan Yorùbá kíní kan ilé agbára Yorùbá, kíní kan ilé agbára kíní kan. Where are they now? Àwọn group náà dà báyìí. Gbogbo wọn tó ti kú yẹn Ọlọ́run á béèrè ẹ̀jẹ̀ wọn lórí gbogbo ẹni tó da ìrìn àjò yẹn rú. Lágbára Ọlọ́run. Èmi ò kí bàbá mi chief imam gbogbo ilẹ̀ Yorùbá kábíyèsí. Ọ̀rọ̀ yẹn kan tí mo sì máa ń sọ tí mo sì continue láti máa sọ òun ni ìpàdé tí wọ́n lọ ṣe ní ṣáṣá mo wà ń bẹ̀ kò tẹ́ pé wọ́n sọ fún mi èmi jókòó báyìí ni
ohun tí mo dẹ̀ sọ fún inú ìpàdé bẹ́ẹ̀ ni pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ló dé ta ṣe lọ́ ń bu omi láti inú kànga tá lọ́ọ̀dà sínú òkun tẹ́ bá mọ̀ pé nítorí ìkan ilẹ̀ ṣe ń ṣe Yorùbá nation gbogbo àwọn tó jókòó síbẹ̀ tẹ́ ẹ bá rí wọn olóṣèlú paraku ni wọ́n àwọn sì ni àwọn náà lè pè ní top nínú Yorùbá nation tó wà Nàìjíríà yìí ní ìsọ̀tún and diaspora one of the most top people here they are the one àwọn ni wọ́n bá Tinubu sọ̀rọ̀ àwọn nọ́mbà PA wọn sọ̀rọ̀ Nàìjíríà ìbàdàn ni wọ́n wà ní ìgbà tí wọ́n sọ ọ̀rọ̀ wípé dókítà ẹjọ́ o àfẹ́jẹ́ kí wọ́n dìbò ní Ọ̀ṣun àfẹ́ kí wọ́n dìbò ní Èkìtì kò ní iṣẹ́ tí wọ́n bẹ̀ mí ni àwọn ìlànà wọ́n bẹ̀ mí níṣẹ́ and they gave me is it not 300 or 350,000 mo dẹ̀ ṣiṣẹ́ yẹn mo dẹ̀ gada ẹ wo voice message tí n bá sọ spread it anywhere ẹni tó bá wà ní irọ́ ni ẹnikẹ́ni yẹn private chat mi àbí kó pè mí ẹni bá wà nínú ìrìnàjò Yorùbá nation tí ò bá mọ̀ mí kò sí ní ìrìnàjò Yorùbá nation èmi náà pè ní Kúforíjì ọmọ ọ̀dọ̀ àgbà akásẹ̀lé rí má rẹ̀ rù ọkùnrin ògbè táyányán tó kọ́lé tó fẹ́ kú lè tàjẹ́ now nítorí àṣírí yìí ni wọ́n ṣe lọ set mi up ní Republic of Benin láti platform ilé agbára ni wọ́n ti ṣe láti inú ilé agbára ni wọ́n ti set mi up lọ sí Republic of Benin ṣùgbọ́n ìwò táwọn wá parò bíi káfí dáná ní orí ẹyẹ ní òpẹ́ yẹ ṣèbí lára rẹ̀ náà ṣe pa Saheed Ọmọbọ̀tá nínú ìrìn àjò náà ni wọ́n pa Janet Fashaki one of the biggest warrior obìnrin tó náwó tó nọ́ra nínú ìrìn àjò náà pa princess sí so what are we saying ẹ sà nínú ìrìn àjò tí mo sọ wẹ́rẹ́ yẹn ní Adó Èkìtì a dẹ̀ invite àwọn èèyàn wá síbẹ̀ àwọn tó wà ń bẹ̀ pọ̀ dà from gbogbo ilẹ̀ Yorùbá láti kó gbogbo àwọn èèyàn wá kò ń ṣe àwọn aláwo kò ń ṣe olóríṣà àwọn oníṣègùn gbogbo ilẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ àgbàlagbà gẹ́gẹ́ bí ìlànà tí wọ́n sọ wọ́n lọ gba ókè ẹja lọ ṣe pàdé yìí ní Ifẹ̀ wọ́n ní ẹja àfikún ọmọ bàbá ń jẹ Akíntóyèlé ẹja lọ ṣe ní Adó Èkìtì wọ́n dẹ̀ fún mo dẹ̀ pín owó fún bàbá yẹn pé bàbá ẹgbà ẹ máa bọ̀ owó wíwá yín àtowó lílọ yìí rèé wọ́n ti gbé àkọ́ àlejò lẹ̀ yàrá tá a máa sùn sí wọ́n ti gbà á sí ibẹ̀ yẹn sẹ́kẹ́tìrì wọ́n gbà yẹn òun ní Wùmí Òkòṣà ni ọ̀rọ̀ tí mo sọ yìí ìyá Simisade Kúkú mo sọ fún ọ̀dọ̀ ìyá Simisade Kúkú kò wọ́n síbẹ̀ a dẹ̀ wà níbi ìpàdé yẹn mo fi títóbi Elédùmarè ṣẹlẹ́rìí níbi tá a tún ti ń ṣe ìpàdé èmi bàbá Adéníran àti bàbá kan wà láàrin wa Òkòṣà wà bẹ́ẹ̀ tí bàbá jẹ́ Akíntóyè kan àwọn náà tún wà láàrin wa àti èmi àjókòó sí high table wọ́n ra ẹmu 5 litres 50 litres síwájú ìgbà wọ́n dẹ̀ ra agbáwá wọ́n ra obì wọ́n ra orógbó wọ́n ra wáìnì wa ibẹ̀ yẹn la wà ohun tó yà mí lẹ́nu jù òun ni wípé àwọn ìlànà tí wọ́n mú 350 wá ká fi ṣe pàdé àwọn náà tún pé DSS wá bẹ̀ I keep saying all these things ẹni bá mọ bàbá Adéníran ẹ sọ fún bàbá Adéníran pé mo purọ́ mọ́ wọn pé kán wá já ọ̀rọ̀ yẹn nígbà Kúforíjì máa purọ́ kọ bàbá Adéníran ẹ jáde sọ̀rọ̀ yìí ó kẹ́ wá sọ sórí tọmọdé sọ yìí àwọn náà tún. Lovers all over the world bí ọ̀rọ̀ ṣe rí náà nìyẹn ẹni tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ ẹ bá wa subscribe ẹ like ẹ comment ẹ bá wa share àwọn fídíòsì wa tá a ti ń ṣe so I really appreciate support you so far so we love you all thanks for watching.